Welcome to iSIN TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. On the selection of diplomatic, strategic, and military partners, the government of Niger regrets the stance of the American delegation to deny the sovereign Nigerian people the right to choose their partners. Wọ́n ní àkíkéré nídìí nǹkan ni òun ló dé wá fún ọ̀gá ológun ní orílẹ̀-èdè Niger Republic General Abdulrahman Tiani tí ó sọ̀rọ̀ ní orí ẹ̀rọ móhùnmáwòrán ní orílẹ̀-èdè Niger Republic. Nínú ọ̀rọ̀ rẹ̀ ohun tó sọ ni wípé àwọn kò fẹ́ rí orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìlú àwọn mọ́ ní orílẹ̀-èdè àwọn mọ́ o nítorí wípé dídúró orílẹ̀-èdè Amẹ́ríkà kò sí àǹfààní kankan fún orílẹ̀-èdè Niger Republic. Ìdí nìyẹn tí àwọn ò ṣe fẹ́ wọn mọ́ ní orílẹ̀-èdè Niger Republic o pé látọjọ́ tó ti pẹ́ ni wọ́n ti wà lórílẹ̀-èdè àwọn tí kò sì sí àǹfààní kankan ṣùgbọ́n ilé tí wọ́n wá ní kòpẹ́kòpẹ́ yìí kò tiẹ̀ sí àǹfààní kankan rárá tó ń ṣe fún orílẹ̀-èdè àwọn torí wípé ní orílẹ̀-èdè Niger ó ní báwọn ṣe ń gbàlejò ó ní bí àwọn ṣe lè kí àwọn ènìyàn káàbọ̀ sí orílẹ̀-èdè àwọn èyí tí Amẹ́ríkà kò tilẹ̀ tẹ̀lé ìlànà yìí rárá. Ó wá fi ń yé wọn wípé àwọn ò kéré nídìí nǹkan àwọn o bá a sì ṣe bẹ́rú bẹ́ẹ̀ náà la bí ọmọ o pé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n kó iyán àwọn kéré ìdí nìyẹn tí àwọn ṣe sọ fún wọn wípé àfírá ẹ padà sórílẹ̀-èdè yín torí pé àwa yín mọ́ ní orílẹ̀-èdè wa. Nínú ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 12 àti ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 ó ní orílẹ̀-èdè Niger wọ́n ti sọ fún orílẹ̀-èdè Amẹ́ríkà wípé àfírá o àfẹ́ yín mọ́ wọ́n dẹ̀ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn ní orílẹ̀-èdè Niger tó jẹ́ aṣojú Amẹ́ríkà wípé ẹ kó gbogbo ẹrù yín àti gbogbo nǹkan yín a ò nílò yín mọ́ o. Nínú nǹkan tó sọ ó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ológun ó láwọn ò nílò Amẹ́ríkà mọ́ rárá o àwọn tó jà àwọn gbèrè fún ara wọn. Ó tún sọ̀rọ̀ lórí ààbò ní orílẹ̀-èdè Niger ó ní àwọn ò tiẹ̀ nílò wọn mọ́ torí pé àwọn agbésùmọ̀mí tó ń yọ orílẹ̀-èdè àwọn lẹ́nu àwọn Amẹ́ríkà ò rí nǹkan kan ṣe sí ó ní kò sí ìdí kankan fún àwọn o láti lè jẹ́ wípé kí Amẹ́ríkà kò tó dúró kọ́mọ gba atẹ́gùn àlàáfíà ní orílẹ̀-èdè Niger Republic. Wọ́n tilẹ̀ sọ wípé àwọn ò ní nǹkan kan àwọn ò ní nǹkan kan lórílẹ̀-èdè àwọn pé àwọn tilẹ̀ tòsí bí èkúté ṣọ́ọ̀ṣì wípé kí wá náà tó ń wá kí náà ń wá o lórílẹ̀-èdè àwọn torí kọ́ mọ̀ pé òtòṣì làwọn o kí wá náà ń wá tí wọ́n bá ṣe pé wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ jẹ tàbí nǹkan tó fẹ́ rí tó fẹ́ jí ní orílẹ̀-èdè àwọn ni kí ni Amẹ́ríkà ń wá ní orílẹ̀-èdè Niger Republic. Ìyẹn ni ọ̀gá ológun General Abdulrahman Tiani tí ó sọ ní orí ẹ̀rọ móhùnmáwòrán ní orílẹ̀-èdè Niger Republic pé kí gbogbo àgbáyé kó gbọ́ o Amẹ́ríkà ò ní nǹkan kan ṣe pẹ̀lú orílẹ̀-èdè Niger Republic o torí pé tí ohunkóhun bá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí kí gbogbo àjọ àgbáyé ká má sọ wípé àwọn rí Amẹ́ríkà fín o wípé kan fọwọ́ wọn síbi tí ọwọ́ ń gbé. Orílẹ̀-èdè Niger Republic kò nílò Amẹ́ríkà mọ́ rárá ẹ kẹ́rù yín ẹ padà sílùú yín o. Tó ọ̀rọ̀ rẹ o fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé kí lẹ rí sí ohun tí General Abdulrahman Tiani sọ yìí ṣé nǹkan tó dára ni ẹ fèrò tí yín sí comment section ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.